àkójúmọ́ níbi yòówù kẹ́ẹ̀tì láǹfààní látún ti máa darapọ̀ mọ́ wa lórí ìkànnì Arólé Bàbá 1010 TV2 níbi tá a ti mú ròyìn wá lórí bí nǹkan ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà lókè òkun àti káàkiri àgbáláyé. Ojú tẹ́ fi ń wò wá, ojú náà ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá, etí náà kò ní di. Orúkọ oníròyìn yín òun náà ni Àyànfẹ́ Elédùmarè. Já máa gbọ́ àwọn kókó tí ń bẹ nínú ìròyìn náà fún ti àkókò yìí ṣáájú ká tó máa ṣèkúnrẹ́rẹ́ rẹ̀ fúnra wa. Àwọn ọmọ ìyá méjì kan ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ sin ọmọdékùnrin kan láàyè ní ìpínlẹ̀ Kaduna látàrí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tí wọ́n sọ pé ó jí mú. Ó kéré tán ènìyàn 6 ló ti jáde láyé nínú ìdílé kan ṣoṣo báyìí nípínlẹ̀ Sokoto lẹ́yìn tí wọ́n jẹun tán ní ìpínlẹ̀ náà. Akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga ti ìpínlẹ̀ Kano ni ó ti rí ikú òjijì báyìí ṣáájú kí wọ́n tó ṣe ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde rẹ̀ ní ìpínlẹ̀ náà. Ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ ilé-ẹjọ́ májísírèètì tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ Èkìtì ó ti pàṣẹ kí wọ́n lọ́ọ́ rí fi ọmọ ọdún 12 kan ṣahámọ́ lórí ẹ̀sùn ìgúnnilọ́bẹ. Ní ìpínlẹ̀ Anambra ní ṣe ni nǹkan kàyéfì ń ṣẹlẹ̀ báyìí pẹ̀lú bí wọ́n ṣe bá òkú ọmọ ìkókó kan ní agbègbè ilé ìjọsìn tí ń jẹ́ ṣọ́ọ̀ṣì ní ìpínlẹ̀ náà. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti kéde 20 oṣù yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ láti ṣe ayẹyẹ ọdún ìṣẹ̀ṣe káàkiri ìpínlẹ̀ Ọ̀yọ́. Lábala ti Yorùbá Nation báyìí ogunlọ́gọ̀ àwọn ọmọ tó ń jẹ́ ọmọ Odùduwà tí wọ́n jájìjàǹgbara ó ní wọ́n ti ń pè fún ìṣígun fáwọn Fúlàní pẹ̀lú bí ohun gbogbo ṣe ń di lemọ́lemọ́ báyìí nípa ìkọlù àwọn Fúlàní náà. Ní ti Biafra Nation ẹni tó jẹ́ Prime Minister fún Biafra Nation Simon Ekpa ó ti fèsì lórí ìgbésẹ̀ tí ìjọba orílẹ̀-èdè Finland àti ti Nàìjíríà tí wọ́n gbé lórí ọ̀rọ̀ rẹ̀. Lábala ìròyìn eré ìdárayá mínísítà fún eré ìdárayá nílẹ̀ yìí ti ṣàlàyé pé láìpẹ́ yìí o níṣe ni àwọn yóò yan ẹni tí yóò jẹ́ akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles. Ẹgbẹ́kùnrẹ́rẹ́ àwọn ìròyìn náà bá a ṣe mú wá. Àwọn ọmọ ìyá méjì kan ni wọ́n ti ṣe bẹ́ẹ̀ sin ọmọdékùnrin kan láàyè ní ìpínlẹ̀ Kaduna látàrí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ èyí tí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kàn pé ó jí mú. Ní Zaria tí ń ṣe ìpínlẹ̀ Kaduna ó ní ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ ní àná òde yìí pẹ̀lú bí ìròyìn sì fi ń tóni létí wípé àwọn ọmọ ìyá méjì kan tí orúkọ wọn ń jẹ́ Yàyà Abdulkebiru tó jẹ́ ẹni 20 ọdún àti Abdulkebiru tó ń jẹ́ ẹni ọdún 18 tí wọ́n fi ṣe bẹ́ẹ̀ rí ọmọ ènìyàn láàyè látàrí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí wọ́n fi kàn wípé ó jí mú. Abubakar Aliyu ó ní wọ́n rí ìmọ́lẹ̀ láàyè lórí ẹ̀sùn wípé ó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn mú ní Zaria gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà ASP Mansir Hassan tó sọ di mímọ̀ wípé ní agbègbè tí wọ́n pè ní Gauraki ní Kofaini ìyún ìjọba ìbílẹ̀ Zaria ní ìṣẹ̀lẹ̀ náà ti wáyé pẹ̀lú bí àwọn ọmọ ìyá méjì bí wọ́n ṣe tan ọmọdé náà wọ inú igbó lọ tí wọ́n sì gbẹ́lẹ̀ ìkòtò tí wọ́n sì gbẹ́lẹ̀ náà ní ìkòtò tí wọ́n fi rí ọmọ ọ̀hún mọ́lẹ̀ láàyè orí rẹ̀ nìkan ní ìròyìn fi tóni létí wípé ó kù ní òde ikọ́ tí wọ́n sọ wípé ọmọdé yìí wú wọn ló jẹ́ kí ẹnìkan tó wà ní agbègbè náà kí ó gbọ́ tó sì sáré lọ sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ nínú ètò tí rí ọmọ náà nínú ihò lẹ̀ láàyè tí wọ́n rí mọ́lẹ̀ sí ètò wọn ni ó tètè pe àwọn ènìyàn tí wọ́n sì dóòlà ẹ̀mí ọmọ náà wàyí o iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kaduna ni àwọn ti fi páńpẹ́ òfin mú àwọn méjèèjì tí wọ́n wu ìwà yìí o wípé kò sì sí àní-àní níṣe ni àwọn yóò takọsọ àwọn méjèèjì lọ sí ilé ẹjọ́. Wọ́n sọ di mọ̀ pé kàyéfì tiẹ̀ ni èyí jẹ́ fún àwọn ìpè nínú eré orí ìtàgé ni àwọn ti máa ń rí tí wọ́n gbẹ́lẹ̀ ìkótó báyìí tí wọ́n sì rí ọmọ ènìyàn mọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìwà tí àwọn ọ̀dọ́kùnrin méjèèjì yìí tí wọ́n wù
ó ní ó jẹ́ nǹkan burúkú tó jẹ́ nǹkan burúkú gbáyìí tí ó sì mú wọn kí wọ́n wà ní akóló àwọn ọlọ́pàá báyìí ẹni láì ní àní àti láì fi òlòlò fọhùn bí àwọn bá ti ṣe ìwádìí ọ̀rọ̀ àwọn tán níṣe ni àwọn yóò takọ́sọ àwọn ọ̀daràn méjèèjì tí wọ́n sin ọmọ náà láàyè sí ilé ẹjọ́. Ó kéré tán ènìyàn 6 ló ti ṣe bẹ́ẹ̀ jáde láyé nínú ìdílé kan ṣoṣo ní ìpínlẹ̀ Sokoto báyìí lẹ́yìn tí wọ́n jẹ oúnjẹ kan tán ní abúlé kan tí wọ́n pè ní Namagoma tí ń ṣe ìjọba ìbílẹ̀ Ṣàgàrí ní ìpínlẹ̀ Sokoto. Ó ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ti ṣẹlẹ̀ pẹ̀lú bí ìdílé kan ṣoṣo tí èèyàn 6 tó sì jáde ní ayé nínú ìdílé náà lẹ́yìn tí wọ́n sọ di mímọ̀ pé wọ́n jẹ àmàlà àti jéró tí wọ́n rò papọ̀ ni ó fa ikú àwọn 6 ọ̀hún gẹ́gẹ́ bí àlàyé tí ẹni tó jẹ́ ẹ̀gbọ́n baálé tí ìṣẹ̀lẹ̀ náà tí ó ṣẹlẹ̀ sí èyàn Abdullahi Dandare tó sọ di mímọ̀ wípé ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tá a lò tán tí ń ṣe tọ́sídẹ̀ẹ́ ó ní ìṣẹ̀lẹ̀ náà ni ó ṣẹlẹ̀ tí àwọn ènìyàn náà tí wọ́n jẹ àmàlà àti jéró tán léyìí tí wọn kò mọ bí ara ṣe ń ṣe wọ́n mọ́ tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ ni wọ́n lọ sí ilé ìwòsàn ní ọjọ́ ẹtì tí ń ṣe Friday ọ̀sẹ̀ tá a lò tán ìbákan náà àṣà ó di mímọ̀ wípé ojú ọ̀nà tí wọ́n ti ń lọ láti lọ gba ìwòsàn ó ní ọmọdé kan láàrin àwọn tí wọ́n jẹ àmàlà yìí ó ní ó ṣe bẹ́ẹ̀ tó jáde láyé nígbà tí wọ́n dé ilé ìwòsàn níṣe ni àwọn méjì tún kú ní àìbẹ̀sùgbẹ̀gbà lẹ́yìn bíi wákàtí méjì ó ní ìyá àti ọmọ míì ni àwọn náà tún jáde láyé tí wọ́n fi jẹ́ 5 ó ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ló gbo omijé lójú àwọn tí ó sì já sí wípé ẹni tó jẹ́ baálé ilé náà gan ó ní ó ṣe ayẹyẹ àdúrà ìsìnkú àwọn mọ̀lẹ́bí rẹ̀ tó lọ yìí ṣùgbọ́n ní sí ìyàlẹ́nu àwọn níṣe ni ó di ọjọ́ kejì tí baálé náà tó náà sì já wàhálẹ̀ tó jẹ́ Ọlọ́run nípè táṣọ tiẹ̀ náà kò bá ọmọ yẹn mọ́ ní ètò mú kí ọmọ yẹn rẹ̀ kó ní ìhòòhò wọjà wàyí o iléeṣẹ́ tó ń rí sí ètò ìlera ní ìpínlẹ̀ Sokoto wọ́n ní àwọn tí ń ṣe àyẹ̀wò lórí oúnjẹ tí àwọn mọ̀lẹ́bí méjèèjì yìí tí wọ́n jẹ èyí tó mú wọn lọ sí àjò àrèmábọ̀ tó sì ní kí àwọn olùgbé agbègbè náà kí wọ́n sì ṣọ́ra wọn dáadáa nípa ohun tí wọ́n máa jẹ fún àsìkò yìí. Àwọn tí wọ́n jẹ́ olùgbé àwọn mọ̀lẹ́bí 6 tí wọ́n jáde láyé ọ̀hún wọ́n sọ di mímọ̀ pé ìdílé ọ̀hún ni ó ní àlàáfíà tí kì í báwọn ènìyàn jà bẹ́ẹ̀ ni wọn kò ní gbólóhùn asọ̀ débi tá a sọ wípé ẹnìkan ló lè fi májèlé sínú oúnjẹ fún wọn. Àmọ́ o iléeṣẹ́ tó ń rí tó mójútó ètò ìlera wọ́n ní àwọn ti bẹ̀rẹ̀ ìwádìí àwọn báyìí bẹ́ẹ̀ ló sì bá àwọn mọ̀lẹ́bí tí wọ́n jáde láyé àwọn mọ̀lẹ́bí tó kù nílẹ̀ pé wọ́n kú ara fẹ́ra ku ènìyàn wọn tí wọ́n lọ. Akẹ́kọ̀ọ́ jáde ti ilé ẹ̀kọ́ gíga ní ìpínlẹ̀ Kano ìyún Bayero Yunifásitì ti Kano òní ó ti rí ikú òjijì yé báyìí lẹ́yìn tó jáde tán ní ilé ìwé gíga ọ̀hún. Ṣáájú ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde rẹ̀ ó ní ìṣẹ̀lẹ̀ burúkú náà ó ní ó ṣẹlẹ̀ ní ọjọ́ 13 oṣù kẹjọ pẹ̀lú bí akẹ́kọ̀ọ́jáde ọ̀hún bó ṣe sì múra sílẹ̀ láti lọ múra kí wọ́n pè wọ́n gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́jáde ní ẹ̀ka ẹ̀kọ́ physiotherapy ní iléèwé gíga ọ̀hún. Akẹ́kọ̀ọ́ náà tí orúkọ rẹ̀ ń jẹ́ Abdulrasaq Ọlájídé ó ní àwọn ènìyàn rẹ̀ tí wọ́n fi ẹ̀dùn ọkàn wọn hàn lójú òpó ayélujára pẹ̀lú bí ikú rẹ̀ sì jẹ́ nǹkan ìbànújẹ́ tó sì bá wọn ní òjijì. Wọ́n ní akẹ́kọ̀ọ́ náà ni ó kúrò ní ìpínlẹ̀ Kano tó sì ń lọ sí ilé wọn láti lọ rè múra fún ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde tí wọ́n pè ní induction sí inú ẹ̀ka ẹ̀kọ́ physiotherapy yìí tó sì já sí wípé alọ́ rẹ̀ báwo ni wọ́n rí lẹ́yìn tí ìṣẹ̀lẹ̀ ìjàmbá ọkọ̀ ojú pópó tó ṣẹlẹ̀ sí i tó sì gba ẹ̀mí akẹ́kọ̀ọ́ náà ní ọjọ́ 13 nínú oṣù kẹjọ tá a wà yìí. Wàyí o ẹni tó ti fi ìgbà kan jẹ́ ààrẹ fún ẹ̀ka ẹ̀kọ́ ọ̀hún tẹ́lẹ̀ rí èyún Fakarudeen Awawu Tawhir ó ní ó sọ èyí di mímọ̀ nínú àtẹ̀jáde tó fi léde lójú òpó ayélujára Facebook rẹ̀ tó ti ń kẹ́dùn pẹ̀lú ìdílé àti mọ̀lẹ́bí arákùnrin Abdulrasaq Ọlájídé yìí tó kẹ́kọ̀ọ́ jáde ṣùgbọ́n tó já sí wípé níṣe ni ó pàdé ikú rẹ̀ lẹ́sẹ̀ ògbèjì lánàá òde yìí. Wọ́n sì ṣe àdúrà fún gbogbo mọ̀lẹ́bí àti ará tí akẹ́kọ̀ọ́ náà fi sílẹ̀ wípé ọjọ́ yóò tún jìnnà síra bẹ́ẹ̀ àní rí àtẹ̀yìnkù mọ́ lórí ikú tó ṣe bẹ́ẹ̀ pa Abdulrasaq Ọlájídé tó jẹ́ akẹ́kọ̀ọ́jáde iléèwé gíga
Bayero Yunifásitì ti ìpínlẹ̀ Kánò náà. Ilé-ẹjọ́ májísírèètì kan tó fìkàlẹ̀ sí ìlú Èkìtì ó ní ó ti pàṣẹ kí wọ́n fi ọmọ ọdún 12 kan ṣahámọ́ táwọn ọmọdé lórí ẹ̀sùn ìgúnnilọ́bẹ tí wọ́n fi kan ọmọ ọdún 12 ọ̀hún. Adájọ́ ilé-ẹjọ́ májísírèètì Àbáyọ̀mí Adéọ̀sùn ló sọ èyí di mímọ̀ lánàá lásìkò tí wọ́n ń wo ìgbẹ́jọ́ ọmọdé náà tó jẹ́ ọmọ ọdún 12 èyí tí wọ́n sọ wípé ó gún ẹ̀gbọ́n àti àbúrò kan ní ọ̀bẹ ní apá àti ní èjìká tó já sí wípé Elédùmarè ló kó àwọn méjèèjì yọ náà. Ẹni tó jẹ́ agbèfọ́ba ìyún Akínwálé Oríyọmí tó sọ ọ̀rọ̀ yìí di mọ́ ní ilé-ẹjọ́ májísírèètì lánàá òde yìí ó ní ọmọdékùnrin ọ̀hún ló ṣe bẹ́ẹ̀ hu ìwà náà ní ọjọ́ 10 inú oṣù kẹjọ ní nǹkan bíi dédé agogo 9 òwúrọ̀ ní agbègbè tí wọ́n pè ní Omi Olúrí ní Adó Èkìtì, níbi tí wọ́n ti ní ó gún àwọn tó jẹ́ ọmọ ìyá méjì ní ọ̀bẹ léjìká àti ní ọwọ́. Àwọn ọmọ ìyá méjì tó gún lọ́bẹ ọ̀hún oníwọ̀n pe orúkọ wọn ní Toyib Adéìtàn àti Tajudeen Adéìtàn láti sọ di mímọ̀ wípé àwọn méjì ni wọ́n fi ara pa yàmàyàmà kó tó di wípé àwọn ènìyàn wọ́n dé ibi tí ọmọ náà tó ti ń wu ìwà burúkú yìí. Èyí ló sì wá fà á tẹni tó jẹ́ adájọ́ ilé-ẹjọ́ májísírèètì náà Àbáyọ̀mí Adéọ̀sùn tó fi sọ wípé kí wọ́n lọ fi ọmọ náà sí àhámọ́ títí àwọn ọmọdé ṣáájú kí ìgbẹ́jọ́ rẹ̀ kó tó máa tẹ̀síwájú ní ọjọ́ 16 oṣù kẹjọ ọdún tí a wà yìí, èyí tí ó mọ̀ ṣe déédéé ọ̀la òde yìí. Nínú ètò tí ní àwọn yóò ti ṣe ìwádìí àwọn fínífíní dáadáa tí àwọn yóò sì mọ òtítọ́ ọ̀rọ̀ lórí ẹ̀sùn tí wọ́n fi kan ọmọdékùnrin náà ọmọ ọdún 12 tó ṣe bẹ́ẹ̀ fún àwọn àgbààgbà ní ọ̀bẹ ní gùngùngùn. Ní ìpínlẹ̀ Anambra, kàyéfì ló jẹ́ pẹ̀lú bí wọ́n ṣe rí òkú ọmọ tuntun kan ní ìtòsí ṣọ́ọ̀ṣì kan ní ìpínlẹ̀ náà ní agbègbè tí wọ́n pè ní Engineer Chukwuelu Ububa South ní Anambra náà tó wà ní Ukpo Agụ ìjọba ìbílẹ̀ Ìdẹ́mìlì ní Anambra. Ó ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ rí òkú ọmọ tuntun kan nínú àpò tí wọ́n sì da ewé ọ̀gẹ̀dẹ̀ lé ọmọ náà lórí. Lánàá òde yìí ni wọ́n kẹ́fín ọmọ náà tó sì di awuyewuye wípé irú èwo rèé bó ló ti ṣe jẹ́ àti pé ta ló wu irú ìwà yìí. Ó ní ọ̀rọ̀ tí gbogbo àwọn ènìyàn tí wọ́n wà ní agbègbè náà tí wọ́n ń bi ara wọn, ṣùgbọ́n o ẹni tó jẹ́ olórí àwọn ẹ̀ṣọ́ agbègbè ọ̀hún èyún Chris Udeze tó sọ di mímọ̀ wípé níṣe ni àwọn gbọ́ ariwo àti làásìgbò wípé wọ́n rí òkú ọmọ tuntun kan nínú àpò tí wọ́n sì da ewé ọ̀gẹ̀dẹ̀ náà bo ọmọ náà ní orí. Wọ́n sọ di mímọ̀ wípé àwọn kò tiẹ̀ lè sọ bóyá láàyè ni ẹni tó gbé ọmọ náà kalẹ̀ ni ó gbé sílẹ̀ tàbí kó já sí wípé òkú ni ẹlẹ́jà ń tà ó ló fi ọ̀rọ̀ ọmọ náà ṣe. Ẹni gbogbo àwọn ènìyàn ni wọ́n wá pè wò láti wo orí ohun tó ṣẹlẹ̀ lẹ́yìn tí wọ́n gbé ọmọ náà sí ẹ̀gbẹ́ ilé ìjọsìn èyí tó já sí wípé kò ní fẹ́ǹsì bẹ́ẹ̀ ni kò ní géètì tí wọ́n sì ní àwọn fura mọ̀ wípé ní ọjọ́ àìkú tí ń ṣe ọjọ́ Sunday ọ̀sẹ̀ tá a lò tán yìí ó ní ìṣẹ̀lẹ̀ náà ni yóò ṣẹlẹ̀ pẹ̀lú bó ṣe já sí wípé kò sẹ́ni tó fura mọ̀ nígbà tí ẹni tó wu ìwà náà tó gbé ọmọ náà sí ibẹ̀. Ẹni tó wá jẹ́ ẹ̀ṣọ́ aláàbò agbègbè ọ̀hún Chris Udeze ó ní àwọn ti fi tó àwọn agbófinró létí ìyún àwọn agbófinró ẹ̀ka ti Ògidì ní ìlú ọ̀hún tó sì ní wọ́n ti bẹ̀rẹ̀ ìwádìí àwọn báyìí nígbà tí ẹni tí ó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra SP Tochukwu Nkega tó sì sọ di mímọ̀ wípé lóòótọ́ àti lódodo ni àwọn ti gbọ́ nípa ìṣẹ̀lẹ̀ náà tí àwọn sì ti bẹ̀rẹ̀ ìwádìí àwọn nípa ẹni tó lè wu irú wà náà tó gbé ọmọ ìkókó ọmọ tuntun náà sínú àpò tó sì gbé kalẹ̀ tí ọmọ náà fi jẹ́ Ọlọ́run nípè tó sì ní láìpẹ́ o àwọn yóò fi ojú oníṣẹ́ ibi náà hàn dé. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti ṣe bẹ́ẹ̀ kéde 20 oṣù yìí gẹ́gẹ́ bí ọjọ́ ìsinmi lẹ́nu iṣẹ́ fún àwọn òṣìṣẹ́ láti fi lè ṣe ayẹyẹ ìṣẹ̀ṣe èyí tí ó ń bọ̀ yìí. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ alákòóso àti olùdarí èyún ọ̀gbẹ́ni Ṣèyí
Mákindé ẹnjìníà Ṣèyí Mákindé ó ní ó ti sọ di mímọ̀ wípé àwọn fi ogúnjọ́ oṣù yìí sílẹ̀ fún àwọn oníṣẹ̀ṣe láti fi ṣe ayẹyẹ ìṣẹ̀ṣe náà. Ẹni tó jẹ́ akọ̀wé fún ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yìn ọ̀jọ̀gbọ́n Ọlánìkẹ́ Adéyẹmọ ló sọ èyí di mímọ̀ ní àná òde yìí nígbà tó ń sọ ọ̀rọ̀ tó ní ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ó ní ó fẹ́ràn àlàáfíà tó sì gba àlàáfíà láàyè. Èyí ló fà á tó fi ogúnjọ́ oṣù yìí kalẹ̀ fún àwọn oníṣẹ̀ṣe láti fi lọ ṣe àdúrà fún ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ní ìfọ̀kànbalẹ̀ àti ìtẹ̀síwájú dáadáa. Bákan náà ló ní ó fi ọjọ́ yìí sílẹ̀ fún gbogbo àwọn ènìyàn kí ìfẹ́ àti ìrẹ́pọ̀ kó lè wà láàrin gbogbo ẹlẹ́sìn tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ jákèjádò. Lábala ti Yorùbá Nation báyìí, gbogbo àwọn tí wọ́n jẹ́ ajìjàǹgbara fún òmìnira ilẹ̀ Oòduà káàárọ̀ oòjíire ó ní wọ́n ti ń fi ẹ̀dùn ọkàn wọn tí wọ́n sì ti ń kòròjú sí ìṣẹ̀lẹ̀ tó ń lọ nílẹ̀ Yorùbá káàkiri báyìí pẹ̀lú bí àwọn Fúlàní darandaran bí wọ́n ti ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti jẹ gàba káàkiri ilẹ̀ Yorùbá, èyí tó sì mú kí àwọn ọ̀dọ́langba tí wọ́n pè fún ìdásílẹ̀ Oòduà tí wọ́n fi ní kí gbogbo àwọn àgbààgbà tó wà ní ìgbọnú ìjìjàgbara yìí kí wọ́n pa àṣẹ fún àwọn kí àwọn náà ṣígun lọ́ọ̀rẹ́ bá àwọn Fúlàní darandaran náà wípé kò yẹ ká káwọ́ gbéra àti ń káwọ́ gbéra jù lórí bí àwọn Fúlàní yìí bí wọ́n ṣe ti ń ṣọṣẹ́ káàkiri. Wọ́n sọ di mímọ̀ wípé ní Òkè Ògùn bí ọjọ́ mélòó kan báyìí ó ní àwọn Fúlàní náà wọ́n ṣekú pa àwọn àgbẹ̀ tí wọ́n sì tún já sí wípé lánàá òde yìí òun náà ni àtúmú ìròyìn wá wípé ní ìpínlẹ̀ Ondo níṣe ni àwọn Fúlàní náà tí wọ́n ti ṣekú pa àgbẹ̀ méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ní ìpínlẹ̀ náà, èyí tó sì mú kí àwọn obìnrin bẹ̀ kí wọ́n máa ṣe ìwọ́de ní ìhòòhò. Gbogbo àwọn tí wọ́n wá jẹ́ ajìjàǹgbara yìí wọ́n ní kò yẹ ká máa dákẹ́, bẹ́ẹ̀ ni kò yẹ ká káwọ́ gbéra mọ́. ń bọ̀ báyìí àwọn lásì dẹ́ẹ̀dẹ̀ bàbá sì tún sọ wípé kò kàn wá ó sì lè padà kan ẹni tí ó kàn tí ó fi kan ní ìdí rèé tó yẹ kí gbogbo ọmọ káàárọ̀ oòjíire pàápàá jùlọ àwọn tí wọ́n jẹ́ ajagun nínú ìjìjàǹgbara yìí kí wọ́n dìde kí wọ́n pàṣẹ fún wọn láti ṣígun lọ bá àwọn Fúlàní yìí gẹ́gẹ́ bí ilẹ̀ baba wa tá a wà. Wọ́n ní wọn kò lè pọ̀ tó wa, bẹ́ẹ̀ ni wọn ò ní agbára èyí tí wọ́n lè fi jẹ́rí ìran Yorùbá torí pé ilẹ̀ baba wa la wà, ṣùgbọ́n tá a bá dákẹ́ o títa rẹ ni a máa bá ní dákẹ́ nìyí. Ní ti Biafra Nation, ẹni tó jẹ́ Prime Minister fún orílẹ̀-èdè Biafra èyí Simon Ekpan ó ti fi ọ̀hún léde lórí ẹ̀sùn àti ọ̀rọ̀ èyí tí ìjọba Finland àti ìjọba orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n sọ wípé láìpẹ́ ìyàwó gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ ni wọ́n sì fi ọwọ́ òfin mú Simon Ekpa yìí tí ẹ bá gbàgbé lánàá òde yìí la mú ìròyìn náà wá fún wa wípé ìjọba orílẹ̀-èdè Finland àti ti orílẹ̀-èdè Nàìjíríà tí wọ́n ṣe ìpàdé kan lánàá nílùú Àbújá nínú èyí tí wọ́n ti sọ di mímọ̀ wípé àwọn yóò gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ Simon Ekpa tó já sí wípé ó ń pa àṣẹ ní orílẹ̀-èdè Finland tó sì fi ń da orílẹ̀-èdè Nàìjíríà rú, èyí tó mú kí ìjọba orílẹ̀-èdè Finland ní kí wọ́n fi ọkàn balẹ̀ láìpẹ́ yìí àwọn yóò gbé ìgbésẹ̀ lé lórí. Wàyí o, Simon Ekpa fúnra rẹ̀ ti fi ohùn léde wípé gbogbo èyí tẹ́ ń sọ yìí àpò ara yín ni ẹ̀ ń sọ sí torí pé ọkùnrin mẹ́wàá ni òun, kò sì sí tí ẹnikẹ́ni tó lè fi òun ṣe lórí ìgbésẹ̀ àbí àhesọ tó wù kí ẹ lè máa ṣe ní orí òun. Òní tó dùn lójú gbangba ni wípé orílẹ̀-èdè Nàìjíríà òní ó jẹ́ orílẹ̀-èdè àwọn agbésùnmọ̀mí àṣekúpani, wípé orílẹ̀-èdè Biafra yìí níṣe ni àwọn yóò gbà tí ó sì sí ẹnikẹ́ni tí yóò yẹ àwọn lọ́wọ́ rẹ̀ wò. Ó ní bó bá ṣe wù oníkálukú kó máa sọ àti wípé ọ̀rọ̀ orí ahọ́n lásán òní ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti ti Finland ń sọ nípa òun torí pé akọni ọkùnrin ni òun, ẹnikẹ́ni kò sì lè mú òun láìṣe wípé Elédùmarè ò ní ọwọ́ sí i. Lábala ìròyìn ti eré ìdárayá, ẹni tó jẹ́ mínísítà fún eré ìdárayá nílẹ̀ yìí ó ti sọ di mímọ̀ wípé láìpẹ́ yìí o àwọn yóò yan ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles. Mínísítà fún ètò ìdárayá ọ̀hún èyún John Enoch ló sọ èyí di mímọ̀ lánàá òde yìí nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tó wáyé lójú móhùnmáwòrán Channels Television lánàá òde yìí. Ó ní ṣáájú kí ìdíje ife ẹ̀yẹ ilẹ̀ adúláwọ̀ kó tó bẹ́ẹ̀ ti ọdún 2025 pé kí ó tó gbéra sọ àwọn gbọ́dọ̀ ti wá ojútùú sí yíyan akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ Super Eagles.
lẹ́yìn tí ẹni tó jẹ́ George Finidi tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá náà tẹ́lẹ̀ tó ti kọ ìwé fi ìṣẹ̀lẹ̀ ní ààyè náà ti ṣòfò tó sì ní ṣáájú kí ìdíje náà tó bẹ̀rẹ̀ níṣẹ́ ni àwọn gbọ́dọ̀ wá akọ́nimọ̀ọ́gbá tuntun torí pé láìpẹ́ yìí ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles yóò máa kojú ikọ̀ Benin Republic àti Rwanda nínú oṣù kẹsàn-án tá a fẹ́ wọ̀ yìí lè tó sọ di mìíràn pé ikọ̀ agbábọ́ọ̀lù Cheetah tí wọ́n máa fi igagbága pẹ̀lú ikọ̀ agbábọ́ọ̀lù Super Eagles ní pápákọ̀ ní ojú ìṣeré ìyún Godwin Akpabio ní Uyo tó jásí wípé ní ọjọ́ sátidé tí ń ṣe àbámẹ́ta nínú ọjọ́ keje inú oṣù kẹsàn-án òní ìdíje náà yóò gbéra sọ ó ní fún ìdí èyí láìpẹ́ yìí àwọn yóò yan ẹni tí ó jẹ́ akọ́nimọ̀ọ́gbá tuntun fún ikọ̀ agbábọ́ọ̀lù ọ̀hún. Ìròyìn wa kò jù báyìí lọ fún ti àsìkò yìí oníyànṣe ọlọ́kàṣe ẹ̀yin tẹ́ bá wa jẹ́ náà ẹ kú àìbínú ẹ kú ìfẹ́ ẹ má gbàgbé láti bá wa subscribe sórí ìkànnì Àrólé Baba 1010 TV2 tẹ́ wà yìí kẹ́ lè máa rí wa wò nípa àjààbálẹ̀ ìròyìn bákan náà kí ó lè máa lọ sọmù fún tẹrú tọmọ ẹ dákun gbogbo àwọn ìròyìn tí a fi léde yìí èyí tí ó bá kàn yín jù ń bẹ́ẹ̀ ẹ bá wa fi sínú comment section ibi tẹ́ bá fẹ́ jẹ́ kí a máa mú ọwọ́jà ìròyìn wa náà dé ẹ bá wa fi sínú comment section títí dìgbà táàtún máa padà fúnra wa ní ìròyìn míì orúkọ tèmi kò yí padà àyànfẹ́ Elédùmarè yín náà ni a kú ojúmọ́ ayọ̀ ojúmọ́ owó.